Legacy Koiki Media bring the work closer to your doorsteps. Today being the 5th of June 2021, broadcasting live from Ekiti State Mega Rally. Ekiti State la wà báyìí, bàbá wa Chief Sunday Adeyemo Igboho, àwọn náà máa join wa láìpẹ́, he is here already. Àwọn náà máa wọnú ìlú yìí láìpẹ́ yìí. Yeah, thanks for joining us live once again. Koiki Media bring the work closer to your doorstep. There are thousands of people on the street of Ekiti to welcome Chief Sunday Adeyemo Igboho. Broadcasting. Koiki Media bring the work closer to your doorstep. I can see the Koiki and share broadcasting. Koiki Media bring the work closer to your doorsteps. Àwọn èèyàn ṣe awareness. Wọ́n fẹ́ lọ welcome bàbá wa Chief Sunday Adeyemo Igboho ṣá. Share broadcasting ẹni tí ẹ bá ń wò. Koiki Media bring the work closer to your doorstep. People on the streets of Ekiti. Koiki Media bring the work closer to your doorsteps. Today being the 5th of June 2021. We are broadcasting live from Ekiti State Mega Rally. It's probably jẹ́ kí odidi ìyá yìí kí wọ́n jáde. Ẹ mọ̀ pé nǹkan ti ṣe Nàìjíríà. Nigeria ti kú. Nigeria is dead. Dr. Aremo is here. My contender is here. No more Nigeria. Dr. Aremo. No more Nigeria. No more Nigeria again. Àwọn tí Ìdí-Òsì local government. Ìdí-Òsì local government. Àwọn náà wà ń bí báyìí. Yes, Koiki Media bring the work closer to your doorsteps. Today being the 5th of June 2021. Yoruba Nation not going back. Each local government, àwọn ni wọ́n wà níbí báyìí lónìí. We have different local governments that are all converged here for the Ekiti State Mega Rally. Once again, Koiki Media bring the work closer to your doorsteps. Today being the 5th of June 2021. A ní àwọn ọlọ́pàá, àwọn Àmọ̀tẹ́kùn, àwọn DSS and every other security operatives. They are all here to make sure the rally is not being hijacked. Nigeria ti kú. Mama. I'm introduce our local government here. See, Koiki Media bringing the work closer to your doorsteps. Lẹ́ẹ̀kan sí, today being the 5th of June 2021, broadcasting live from Ekiti State Mega Rally. Àwọn tí Ìkọ̀lé Ekiti local government. Àwọn ni wọ́n wà ń bí báyìí. Ẹ máa share broadcasting. A ní àwọn tí ẹ fún àlàyé. They are all here, they are all converged here to witness the great occasion of the Oduduwa Republic Mega Rally happening live here in Ekiti State. A dẹ̀ ní àwọn tí Ìdí-Òsì ní ibí báyìí, Ìdí-Òsì local government. Àwọn ni wọ́n wà ń bí.
share broadcast because in some minutes time, Baba wa Chief Sunday Adeyemo Igboho, he will be speaking to us. Àwọn Èkìtì East, àwọn nìyí. Immaculate Television here, all the way from Ibadan. Immaculate Television, we see you. Bẹ́ẹ̀ni. Àwọn òsì Nàìjíríà máa ṣẹ́wọ́ àbòkí. Bẹ́ẹ̀ni. Àjẹrùkú náà ni. Bẹ́ẹ̀ni. Ẹjẹ́ jáwọ́ lápò tí ó yọ. Agbómi lákaná. Bẹ́ẹ̀ni. Ẹjẹ́ ká orí wa. Bẹ́ẹ̀ni. Orí mi tawọ́. Orí tawọ́ o. Mo bímọ obìnrin mẹ́rin. Mẹ́rẹ̀ẹ̀rin ti di olóṣó. Èṣù ká lè jẹun. Mo bímọ ọmọkùnrin mẹ́ta. Mẹ́tẹ̀ẹ̀ta di yahoo yahoo. Àwọn ọ̀sẹ̀ lọ́sàn-án. Àwọn ọ̀sẹ̀ lóru. Àwọn ọ̀sẹ̀ láàjì. Torí ká lè rówó jẹun. Àṣẹ mọ́. A ò ṣẹ́gun mọ́ o. Àti Nàìjíríà mọ́. Yorùbá nation. Now. Yorùbá nation. Now. Yorùbá nation. Now. My name is Obayemi Adewale. I'm from Ondo State, local government, Ẹ máa share broadcasting, Koiki Media bring the work closer to your doorstep. I'm Obayemi Adewale, aka Atike, from Akoko North West, local government, Okeagbe. I'm the one of the coordinator in Ondo State. So, this is the Yoruba Nation. No more Nigeria again. We are going for the rally now in Ekiti State. Ẹ bá ṣe ń bọ̀ wọ́n ní wọ́n jẹ́ ká wọlé. Olùdó àwọn fẹ́lẹ́sẹ̀ oríṣiríṣi àwọn ìṣàlẹ̀ ìlú náà ṣùgbọ́n nípa lè lábọ́ ọmọkùnrin. A lè pẹ́ pé àwọn ìlú Èkìtì láyọ̀ àlàáfíà àti bẹ̀rẹ̀ láti ọtí. Orúkọ mi lẹ́kọ̀ọ́ ní Ọbáyẹmí Adéwálé aka Àtíkè Sunday. Ẹ ṣé, thank you. Èyí tá a ṣe ti tó náà kọ́tọ́ fúnra wa ní Nàìjíríà ti gba òmìnira. Kí ló wá dé láti gbà náà kò sí changes. Kàkà tó rí àgbọ̀ ọ̀rọ̀ nílé lónìí. Ẹ máa share broadcasting, Koiki Media bring the work closer to your doorstep. Ẹ máa share broadcasting. Orí bá a ṣe sọ yẹn wọn ọ̀tọ̀ l'Àbújá. A tètè ká máa sọ kí wọ́n máa gbọ́ ní Àbújá. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Ẹ ṣe ẹgbẹ́ máa fún wa ní ìṣẹ́jú bíi mélòó kan. A fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ ìṣítí láàrin lẹ́nu àwọn àgbàgbà wa, lẹ́nu àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́. A máa fún ọ láyè láti sọ̀rọ̀ fún ìṣẹ́jú méjì. Ṣé mo pé àwọn Yorùbá àwọn aláṣọdá ní pé ẹnu àgbà oní obì tí ń ṣe kí ni? Mo fẹ́ kọ́kọ́ pé representatives àti pé àwọn àgbàgbà wa, a fẹ́ pé àwọn àgbàgbà wa, a fẹ́ pé aṣojú àwọn council of elders ní Èkìtì. Gbogbo nǹkan tá a bá ń ṣe táwọn àgbàlagbà ọ̀dùnmá tí ìbá wa dá sí kò lè ṣeé ṣe o. Ṣùgbọ́n kó tó di pé mo pè wọ́n láti sọ̀rọ̀, a fẹ́ ka Yorùbá anthem lẹ́ẹ̀kan sí. Tá a bá ti ń kà á, mo fẹ́ kí gbogbo akágbé ọwọ́ ọ̀tún wọlé àyà wa. Ẹ̀yin ìyálọ́jà ṣẹ́ wà pẹ̀lú wa.
àgbéga gbàgbọ́ wà ní pé bá ti bẹ̀rù lábẹ́ ọmọ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọba ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ́fọ́ ire àtòhun tó dára. Koiki Media bring the world closer to your doorstep. Ọ̀sìnkò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation! Yorùbá nation! A fẹ́ pe ọ̀jọ̀gbọ́n wa Dr. Báyọ̀ Oríire láti sọ̀rọ̀ fún Èkìtì Council of Elders. Ẹ bá mi ṣe tọ̀sán mẹ́ta fún wọn. Yorùbá nation! Yorùbá nation! Yorùbá nation! Ẹ ṣé o, àwọn Èkìtì Council of Elders, ọkìmíkí gbogbo Èkìtì o, bí ìkúlé o, bí ẹ̀dá fún yín o. Wọ́n ní pé níṣẹ́ irú mọ́ o. Wọ́n ní ká sọ fún yín pé ṣé àmọ́ pé àgbàlagbà kì í ṣòro bí èwe. Wọ́n ní ká sọ pé ṣé àmọ́ pé àwọn àgbàlagbà wọn ò lè tọ́ ọmọ wọn. Èyí tí à ń ṣe yìí, wọ́n ní kí n sọ fún yín pé àwọn àgbààgbà Èkìtì wọ́n lọ́wọ́ sí i. Wípé àwọn àgbààgbà Èkìtì wọ́n sọ̀pọ̀tì ẹ̀. Wípé àwọn àgbààgbà Èkìtì wọ́n sọ pé àsìkò tó láti wá sílé wa. Gbogbo wa la mọ̀ pé àwọn ọmọ Yorùbá wọ́n ní ìtàn, wọ́n ní base, wọ́n ní àṣà, wọ́n dẹ̀ ní integrity. Ṣùgbọ́n nígbà tó wá di pé àwọn èèyàn nílé wa, lóko wa, ní ṣọ́ọ̀bù wa, lójú títì wa, tí àwọn kan wá ń gbé wa pa, tí àwọn kan wá ń gbé wa gbowó, táwọn kan lé wa kúrò lóko wa, tó ń wúṣu wa fún màlúù, tó ń ṣá wa ládàá, tó ń yìn wá ń bọ̀ nílé wa, tá a sọ pé àgbà ni wá gbà fẹ́ dá sí, àgbà ìkànnìyàn o. A sọ pé a ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀, a ò fẹ́ ogun, a ò fẹ́ ìdàrú, ṣùgbọ́n a láti sọ̀rọ̀ sókè, a láti gba àwọn ọmọ tó tẹ̀lé wa tó sọ̀rọ̀ sókè. A sọ fún yín pé kò sófin Nàìjíríà tó tá bá tẹ̀ ní pé kẹ́ ẹ má jà, ta ló máa gbèjà yín? Tá bá ní pé kẹ́ ẹ má lọ, ṣé bó ṣe máa pa wá náà nìyí, ká máa pọmọ wa lójú wa. À ń sọ fún wọn pé ẹ̀rù ò bà wá, a máa make sure pé a sa ipá wa láti pé kí ìtàjẹ̀ sílẹ̀ kó má sí, tó bá dẹ̀ máa wà kó má pọ̀. Torí mo fẹ́ sọ fún yín o, wọ́n ní kí n sọ fún yín pé ẹ nídìí permission anybody láti sọ pé ẹ fẹ́ kúrò níbi tí ìyà ti ń jẹ yín o. Ẹ nídìí permission olórí kankan, ẹ̀jẹ̀ lọ́dọ̀ tàbí ní Àbújá tàbí lẹ́kọ̀ọ́ láti wà láyè láti sọ pé ẹ fẹ́ wà níbi tí ìyà ti ń jẹ yín mọ́ o. Bí àwọn èèyàn ti ṣe lọ yìí, àwọn United Nations wọ́n ti ń gbọ́ sí o, àwọn America wọ́n ti ń gbọ́ sí o, Britain wọ́n ti ń gbọ́ sí o. Tí a bá dẹ̀ tí a bá ń jẹ wá, tá a bá sọ̀rọ̀, tí a bá pariwo, wọn ní bá a dá sí o. Àwọn àgbààgbà Èkìtì Council of Elders wọ́n sọ pé bí wọ́n ṣe ń ṣe bọ̀, tó ń ṣe ìwọ́de, tó ń fi ẹ̀hónú hàn wípé wọ́n fọwọ́ sí i.
adé ti sọ pé ṣe mọ̀ pé látàrọ̀ báyìí kò sí jà a ò bọ́ ẹnì kankan àwọn ọmọ náà tó dẹ̀ ṣe gbogbo ẹ̀ wọn ò bọ́ ẹnì kankan ṣùgbọ́n tá a bá ti sọ̀rọ̀ wọn ò ní bá a dá sí tá a bá dẹ̀ dá sí inú ẹrú ìlànà máa wà abẹ́fẹ́ wà nú ẹrú máa lọ wọ́n ní kí yí wọ́n ní kí n gà yí o wípé èyí tó ń ṣe lọ yìí o wípé òfin sùúrù àti ìlànà tó bá ẹ̀tọ́ mu ló fi ṣe o wípé tó bá dẹ̀ ti ṣe báyìí wípé láìpẹ́ ó máa yọrí sí rere o wọ́n dẹ̀ sọ fún wa pé tí wọ́n bá jà ẹnu ló máa fi sọ o tí wọ́n bá jà tí ò sì tàjẹ̀ sílẹ̀ ẹnu mọ́ ló máa fi sọ a ò ní jà ṣùgbọ́n ẹ má gbọ́jà wá ẹ má sá o ṣùgbọ́n ẹ má dájẹ́ sílẹ̀ ẹ má kọ́ bẹ̀rẹ̀ ìjà ẹ dúró gbẹ̀yìngbẹ̀yìn o wọn ò ní lé wa kúrò nílé wa o ó ní kí n sọ pé ànígbà ló lé wa kúrò nílé wa o ẹ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yìí wípé àwọn kan náà ló ṣe bẹ́ẹ̀ tó gba òmìnira fún wa o òmìnira tiwa náà la fẹ́ gbà yìí o á dẹ̀ bọ́ sí o wọ́n ní pé ní kí gẹ̀ yìí o wípé a ṣe é ṣe o wípé ó ti ṣe é ṣe dáwọn lẹ̀mí náà káàkiri àgbáyé wípé èyí tiwa náà á ṣe é ṣe o ẹ ṣe gbọ́n ni. Yorùbá nation ẹ jọ ẹ máa ní sùúrù fún wa ni o àmọ́ mọ̀ fẹ́ kí àwọn tó ń sọ̀rọ̀ kí wọ́n sọ̀rọ̀ ni ṣe àwọn United Nations wọ́n wà láàrin wa ń bí àwọn broadcasting British Broadcasting Corporation wọ́n wà ń bí wọ́n wò wá live a fẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu àwọn obìnrin lẹ́nu yóò gbogbo àwọn tó wà ń bí pátápátá mo fẹ́ pe àwọn màmá wa kí wọ́n sọ̀rọ̀ lórúkọ àwọn obìnrin a sì ń ṣètò bóyá màmá wa kejì wọn á sọ̀rọ̀ ń bí ṣùgbọ́n ẹ jẹ́ ká fún wọn ní ìṣẹ́jú kan àwọn màmá wa látòkè wá ẹ fọkàn balẹ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ gbọ́ kí Chief Sunday Igboho náà kó sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ kí Professor Banji Akintoye ṣé ẹ mọ̀ pé ìgbà àkọ́kọ́ nìyí tá a máa ní adarí gbogbo Yorùbá tó wá láti ìlú Èkìtì ẹ bá mi gbé gbèsè méje fún ọ̀pọ̀ ìṣẹ́jú kan fún àwọn obìnrin wa. Ẹ̀jẹ̀ kárẹ̀ lé ilé là ń lọ àgbẹ̀kan òkòkò ẹ̀jẹ̀ kárẹ̀ lé ẹ̀yàn ọmọ Oòduà ilé yá ìjà tó ń jẹ wá yìí tó gẹ́ mo ní ó tó gẹ́ àbúkò tó gẹ́. Èkìtì sọ Èkìtì. Ìdílé gbé ìlú kan. Èkìtì láwà yìí ẹ̀ṣẹ̀ yóò ẹ̀ṣẹ̀ àṣọ. Àwọn ọmọ wa kàwé tó máa ń ṣẹ́ṣẹ́. Àwọn ìjà wa wọ́n lè lọ sọ́kọ̀ mọ́. Àwọn ọmọ wa wọ́n lè lọ sọ́dọ̀ mọ́. Ẹni tẹ́ ẹ kàwé ibo náà gbà yín sí gan. Ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀kadà là ń kù. Ọ̀pọ̀lọpọ̀ wa jọ̀rọ̀ ọlọ́kọ̀tì. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ wa? Nílẹ̀ tó ń ṣọ̀ fún wàrà àti fún omi. Ó jẹ́ pé ilẹ̀ wa yìí wọ́n ti ń kó gbogbo owó tó fi ń tún ìlú wọn ṣe wọ́n ti ń kó lọ. Torí ẹ̀ ẹ jẹ́ ká múra o. Ẹ má jẹ́ ká tọ́ra wa o. Ogun ti dé o. Àwíṣẹ́ àwọ̀gbò. Torí ẹ̀ náà la ṣe bọ́ sínú crowd. That's why we are in the crowd now for you. ẹ jọ ó ṣeé ṣe tó bá ń sọ̀rọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń sọ̀rọ̀ ìdí gẹ́gẹ́ tá a ṣe fẹ́ pè wọ́n nìyẹn pé alákọ̀wé ni wá lẹ́kìtì ẹ jọ tó bá ti ń sọ yìí ẹ máa sọ pé
ìṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà bí àwọn náà kọ́ wa léèwé wọ́n fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ ojú àwọn àgbààgbà náà àti àwọn ọlọ́kọ̀wé ẹgbẹ́ láyè láti pe bàbá wa Prince Báyọ̀ Adéníran. Ọgbẹ́ ẹ̀yìn tẹ́ wà ń bí pátápátá láti gbé ẹjẹ́ ẹdún ìdíje tóòbí agbára fún gbogbo wa. Kẹrí àyè tí ọ̀rí ìpínlẹ̀ ọlọ́mọ kẹ́kẹ́ ẹjẹ́ òní ṣe fún wa. Ìjọba Bíbélì ẹ̀rọ ẹgbẹ́ owó àìní Bíbélì nípa táwọn Ísírẹ́lì tó ní wọn lára kí ni wọ́n sọ fún wọn? Let my people go. Crowd lẹ́yìn ní sálẹ̀ bẹ́ẹ̀ yẹn Koiki Media bring the work closer to your doorstep. Ó dẹ̀ ti sọ fún ẹgbẹ́ àsìkò tó fún wọn láti máa lọ. Ó tó gẹ́ enough is enough. Oríṣiríṣi nǹkan lọ fẹ́ ilé ilé essential reasons why we are here today. Afẹ́kẹ́ ẹ̀mọ̀ láti dúpẹ́. Tí ọ̀gbẹ́tẹ́ bá bọ́ sọ́jú ọ̀nà lásán tí ọ̀bá ní nǹkan tó ń lé nǹkan ń lé. Well, one of the essential reasons why we are here is that we are fed up, we are tired of our pain. The pains are too much. The pains are very much unbearable. And that's why we must go back home. And where is our home? Odùduwà. A fẹ́ padà sí orísun. Báwo lọmọ ṣe máa kàwé dé yunifásitì? Tó máa ṣiṣẹ́ ní kúrúṣẹ́. Wọ́n jáde ọdún mẹ́wàá, ọdún méjìlá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Wọ́n bá jàjà rí ibi kan ní ọ́fíìsì. Ilẹ̀ náà máa gbá. Ṣé ohun tó dáa nìyẹn? We are tired of this slave on our own land. We need freedom. We need freedom. Odùduwà is our base. We must go back to him. Bí àwọn ọmọ wọn ò bá ríṣẹ́ oríṣiríṣi tí ló máa ṣẹlẹ̀. Ọlọ́run ní jẹ́ kí yẹn kó ṣẹlẹ̀ sí wọn. Apart from that, my dear people, we want our economic base to be very buoyant. Àti ẹ̀yin ìyá wa lọ́jà ìfẹ́ ẹ̀kún sùúrù o. Ẹ̀kún ìfaradà. Ẹ̀kún ìfaradà. Tí obìnrin lọ sọ́jà látàárọ̀ títí dalẹ́, kó má sí èrè tó máa mú dédé. Ó tó gẹ́, àbí ọ̀tọ̀ gẹ́, ó tó gẹ́. Our people are suffering. Our people are not happy. We want our people to be happy and everything will be good in Jesus' name. Ohun tí mo tún fẹ́ sọ fún wa, òun ni pé tí a bá ní òmìnira ara wa, tí a ní Yorùbá nation, a ní àwọn olórí tó ń ṣòótọ́, a ní àwọn olórí tó máa darí wa dáadáa. Enough of slavery, enough of deceit, enough of everything that will make us unhappy, enough of what will draw us back. We want to move forward, forward ever, backward never. Àwọn olórí wa tí a máa ní pàtàkì Yorùbá nation, àwọn tó máa jẹ́ tiwọn ni, tó máa jẹ́ olóòótọ́, tó máa fún wa ní àlàáfíà, tínú wọn máa dùn, tọ́kàn wọn máa balẹ̀, á ṣe é ṣe fún wọn. Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation. Sọ̀rọ̀ ẹjọ́ ìṣẹ́jú kan péré. Ẹjọ́ bó ní
ẹjẹ tó bá mọbi tó wà kán bá pè wọ́n ẹ bá wa pè wọ́n wá ẹjọ́ please ẹjọ́. Ẹ ṣe. Ẹ ṣe o. Yorùbá nation Ọlọ́run yóò ṣe ẹnìkan kì í ṣe kìíní Ọlọ́run yóò ṣe ẹnìkan pé kì í ṣe kìíní Ọlọ́run náà wọ́n ṣe nǹkan ẹnìkan ní kò ní ṣe ṣe ṣé ó lè ṣe é ṣe bó nígbà wọn eléyìí tá a jìyà tó àwọn ọmọ wa wọ́n kàwé àwọn ọmọ wọn kàwé wọn ò rí ṣẹṣẹ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àkàdà kiri wọ́n dá oko wọn ò jẹ́ kẹ́rọ́kọ lọ ṣọ́ọ̀ṣì náà pàápàá ìyà wa jẹ wọ́n bẹ̀ lákòókò yìí ẹ jẹ́ ká padà sílé ilé ti tó lọ ẹ̀yin ọmọ Èkìtì ìyá ọmọ Èkìtì o ọmọ Èkìtì lórúkọ Jésù àìṣẹ̀ṣẹ̀ dànù o Èkìtì lè kàwé jù àwa ló sì wá jìyà jù látàkókò yìí lọ Ọlọ́run wá gbé ọmọ wa dìde láti bẹ̀rẹ̀ sí kígbe yìí lórúkọ Jésù àwọn ò ní ṣàṣetì o mo bẹ̀ yín Jésù wọ́n mọ̀ kò sí election ní 2023 mọ́ o wọ́n ní 2022 kò sí election mọ́ o ìmọ̀jọ. ìmọ̀jọ ọdún tẹ̀yí o kàn mí 1000 lẹ́yìn lọ kàn wíkì ìjọ kàn wíkì yá dìbò kí tó dìde ọdún mẹ́rin ẹsẹ̀ election mọ́ o gbogbo kìrìsìtẹ́nì ìgbẹ́ bá mọ̀ ìgbọ́mọ kìrìsìtẹ́nì tó tọ́ ni ọ́ tó sì wà ní orílẹ̀-èdè Yorùbá nation nílẹ̀ ẹ̀wẹ̀ yìí parapọ̀ mọ́ wa o olórí kìrìsìtẹ́nì lèmi lórúkọ Jésù ọjà ṣe yọrí. ẹ ṣeun. fún ọ̀rẹ́ mi microphone ìṣẹ́jú kan péré máa ká ní ọ̀bá. Yorùbá nation gbàgbọ́ àgbà àti ṣẹ́gun ó dá ẹ̀rí lójú gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ bíbí Èkìtì ni mí ọmọ Èwí dẹ̀ ni mí Ọlọ́run kò jẹ́ ká do àgọ́ àgbà ẹ jọ ẹ jẹ́ ká wà náà ògùn dé dáàdì kan bá sọ pé òun tàn wá irọ́ ni o ògùn dé ẹni bá ní ṣàkóbìlà ẹni bá ní bárẹ̀ kìtù ẹ jọ ògùn ti dé o àní bógun lọ oríwọ̀ nígbà pè bàbá lẹ́tọ́ wọn bá jọ tù àgbẹ̀mí ẹ̀kú Yorùbá lè ṣe ọ́ àti àwọn ló sọ̀rọ̀. Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation, no, 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 no. Koiki Media bringing the work closer to your doorsteps. Once again, today is the 5th of June 2021. We are here broadcasting live from Ekiti State Mega Rally. Ẹ má gbàgbé láti tune sí rédíò Odùduwà ní alẹ́ ọ̀la by 9 p.m. Nigerian time. 98.90 is the frequency. It's just a test of transmission. Yorùbá nation. A kí gbogbo ẹ̀yin ọmọ Èkìtì lápapọ̀ ẹ kú oríire o. Wípé àkọ́kọ́ nínú ìtàn ni pé bàbá ọba Akíntọ́yè èdè dídá gbogbo Yorùbá lẹ́nìí. Mo sì mọ̀ pé nínú ìtàn Èkìtì ló kàwé bí ọ̀jọ̀gbọ́n ni yín. Ṣé ẹ fẹ́ lọ́gbọ́n yín àbẹ́ ẹ fẹ́ lò ó? Tẹ́ ẹ bá fẹ́ lò ẹ̀yin là á wò níwájú ìsìn. Mo fẹ́ sọ fún wa pé nínú ìfẹ́ òun la lè fi ṣe iṣẹ́ ìní àṣeyẹ lágbàlọ́wọ́ àṣeyẹ o. Gbogbo apáta lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà ẹ jẹ́ ká múra
ká má sun àsùnfìyè èyí tí wọ́n ṣe fún wa ti tó gẹ́ nísìnyí wọ́n ti bọ́dà wa ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ṣe bọ́dà kan sílẹ̀ lọ́wọ́ wọ́n wá kó àwọn èèyàn wọn lọ́wọ́ wọ́n kó wọn wá síbí àwọn gbowó ń bíbà yìí wọ́n kó àwọn èèyàn tiwa wọ́n kó wọn lọ sójú ogun ṣé ẹni pé kò lè ṣeé ṣe àwọn èèyàn wá sí olóko ò lè lọ sóko olódò ò lè lọ sódò. ẹ̀yin èèyàn wa torí kí ẹ bá lè máa gbọ́ gbogbo nǹkan tá a ní nílẹ̀ àbíbà yìí ọrọ̀ ajé wa nílẹ̀ Yorùbá ni wọ́n ń gbà ní wọ́n kó lọ sọ́wọ́ àwọn tí wọ́n ní nǹkan àwọn ló tún ṣe adarí fún wa mí ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ tó bá jẹ́ ọ̀dàlẹ̀ ọmọ Odùduwà ilẹ̀ Odùduwà á mú bẹ́ẹ̀ ló máa rí lórúkọ àwọn alálẹ̀ ìlú yìí bẹ́ẹ̀ ló máa rí gbọdọ̀ àṣẹ́sì àlè Bádéṣọ́ Yorùbá nation Yorùbá nation ẹ ṣe o Yorùbá nation ẹ jọ àwọn bàbá wa àti tóyè ọmọ àbámà sí ní ìfẹ́ ó sọ fún wa sí Sunday Igboho wọ́n máa fọ ẹ̀ẹ́dọ́ dúró wọn ní ìsìn all right ẹ jọ̀ọ́ mo fẹ́ pe bàbá wa QC ẹ jọ̀ọ́ mo gbọ́ pé àwọn kan wọ́n wá bá mi lókè ní pé àwọn fẹ́ sọ̀rọ̀ láti Adó láti Ìkẹrẹ́ láti Òkè Mẹ̀sí láti Ìkọ̀lé tó ṣe é ṣe kí gbogbo ìlú bá wà sọ̀rọ̀ òun ló máa sọ̀rọ̀. Báyìí bàbá QC ẹ jẹ́ máa bọ̀ ẹ jẹ́ àwọn Àmọ̀tẹ́kùn tó wà ń bí Àmọ̀tẹ́kùn ẹ jẹ́ bá wa ṣiṣẹ́ wa àwọn tí ò bá yẹ kí wọ́n wà lókè ní ẹ jẹ́ bá a sọ fún wọn kí wọ́n sọ̀kalẹ̀ ẹ jẹ́ bá mi ṣiṣẹ́ yẹn jọ ọmọ Yorùbá ni wá adè ní ètò àbílẹ̀ ẹ̀kọ́ ẹ wo ọ̀gá tí wọ́n bọ́ sára igi wọn amalgamation of power since 2014. Professor Banka Akintoye, Baba wa, it is with you. Baba QC, 30 seconds. Yorùbá nation. Bàbá ti sáde Ìgbòho. Bàbá lè sọ̀rọ̀ ilẹ̀ o lórí ìlú ìdáwọ̀ ẹ̀. Irú tó àwọn ọmọ wa tó kàwé Èkìtì la ní kàwé. Ìrákẹ́ ẹ̀kọ́ dùá ọmọ kékeré ọmọ ọmọbìnrin jẹ ní ara tó tàbí ìfọ́ra ọkùnrin àyòkè ọkùnrin àyòkè àyòkè kọ́ àyòkòdò gbàgbé àsùn ṣùgbọ́n mọ̀ kẹ́kẹ́ mọ̀ ní pé àyíṣe lọ èdè kòkòrò fìyà èdè kòkòrò tàyà àti tìyà àtúntà ọ̀run eré lè yí ètò ti kọjá ẹgbẹ́ àìjagun ogun kàfẹ́jà intellectual war nígbàgbé ogun intellectual war bàbá wa dá ìyẹn mọ̀ pé ọ̀dọ́ ti kó láti ìlú léèwé àfẹ́sọ̀ fìdí rẹ̀ rìn ní àìsọjẹ́ ìlébẹ̀ ọ̀dọ́ kó láti ìlú léèwé ó ti lọ sókè èrè ọ̀dọ́ ìgbìmọ̀ àgbáyé ẹ̀yà Yorùbá
àti mú àìsè wàdà nàìjíríà àìsè ọmọ ìfọ̀làsílẹ̀ ayé àbáwọn pé ìyá bá yanjú rẹ̀ àfẹ́ ọ̀jà àfẹ́ ọ̀tá àfẹ́ kan mi bọ̀ ọmọlá àti lójúra wọn. Ìgbàsílẹ̀ ẹ̀ṣọ́gun ẹ̀ṣọ̀fẹ̀ ẹ̀ṣìngì àìgbọ́gbìn àrẹ àìgbọ́gbìn àrẹ. Pòfẹ́sọ̀ Bánjí Akínwó fẹ́ bá a sọ̀rọ̀ lọ́kẹ̀ tó já ìbéèrè láti rìnà sókè lọ́hùn orúkọ láti lálẹ̀ níbẹ̀. Orúkọ bá lálẹ̀ yàngàn láyé àyábẹ̀ lọ́ra ṣé a fẹ́ lọ tàbí àná. Ayé pàfẹ́ o àti lọ. Yorùbá kan fẹ́ lọ níbi ẹ̀bẹ̀ wọ́n bá fẹ́ lọ lórí èdè rírà kẹ́ náà sókè. Ẹnu ẹ̀ lè bọ̀ lọ́jọ́ iwájú a wá ṣètò yẹn wọ́n kà á ṣe ìjọba àti bá ti dùdù pé à ń lọ alọ nìyẹn lé lọ ní ìgbèyìn bọ̀ yìí. Yorùbá nation. Ẹ máa share broadcast, ẹ máa share. Mo gbọ́ pé òòṣà ti wọ̀lú. Òòṣà ti dé. Ṣé rí ní ilẹ̀ Yorùbá a ní ètò gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àwọn ni olórí Yorùbá ní gbogbo àgbáyé. Wọ́n dẹ̀ jẹ́ ọmọ bíbí Adó Èkìtì. Bàbá ti fi ìgbà kan jẹ́ sẹ́nétọ̀ rí. Wọ́n ti fi ìgbà kan jẹ́ mínísítà rí. Emeritus professor ni wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo Èkìtì ló kàwé. Bàbá dẹ̀ sọ wọ́n ní a máa gba Yorùbá nation láìpẹ́ ọ̀jẹ̀ yẹ kan sílẹ̀. Wọ́n ní intellectual war la máa jà gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ. Bàbá máa bá wa sọ̀rọ̀ láìpẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ wa la ṣáà ń gbọ́ bàbá Akíntóyè. Ǹjẹ́ ẹ mọ̀ pé bàbá Akíntóyè is almost 90 years old. Egun bàbá dẹ̀ sì lè kó. Ẹ̀yin bàbá gbá. Ṣùgbọ́n bàbá wọ́n àtẹ́ni sáwọn kankan lọ́wọ́ àgbàlagbà ni wọ́n wà lè sí ní gbogbo ibi. Àwọn adarí wa ní ìlànà ọmọ Yorùbá Oòduà wọ́n wà ní ibí yìí. Wọ́n gbéra láti headquarter national headquarter láti wá péjọ pẹ̀lú wọn bí yìí. Gbogbo wa la mọ̀ wọ́n tẹ́lẹ̀ Òdu ni wọ́n wà kì í ṣe àwọn olóko. A ní secretary general ìlànà ọmọ Oòduà tó jẹ́ umbrella body fún gbogbo ẹgbẹ́ Yorùbá. A ní wọn níbí yìí. Àwọn náà lọ́lọ́run lò nígbà tá a ṣe rálì ti Ọ̀yọ́. Àwọn lọ́lọ́run ló ń gbà tá a ṣe rálì ti Ọ̀ṣun. Àwọn lọ́lọ́run ló ń gbà tá a ṣe rálì ti Ògùn. Àwọn lọ́lọ́run ló ń gbà tá a ṣe rálì ti Oǹdó. Àwọn náà dẹ̀ ni Ọlọ́run lò báyìí nígbà tá a ń ṣe rally of all rallies ní Èkìtì state. Mo fẹ́ sí tọ̀wọ̀tọ̀wọ̀ tàkúrẹ́ tìkẹ́rẹ́. Architect George Akínọlá láti bá wa sọ̀rọ̀. Ẹ ṣe gan ni gbogbo Èkìtì kété káàtì rí Christ school ló bá o ọmọ yìí ni mí o
àsìkò ló tó pàápàájọ wọn ni wọ́n fẹ́ pé kú múyèmúyè múyèmúyè ló mọ́ mi yè ètò lọ. Wọ́n kò yé Nàìjíríà mọ́. Délé Abíọ́dún lórí o. Kò yé Nàìjíríà mọ́ pé Yorùbá ti ṣe tán àti ìwà. Àwa là ń pawọ́ Nàìjíríà, àwa la lọ́gbọ́n Nàìjíríà, àwa la ní ìṣe Nàìjíríà, àwa la ní gbogbo intellectual resources tí Nàìjíríà ní. Yorùbá ní ẹyẹ Yorùbá kúrò Nàìjíríà kẹrẹ la rí. Òfófó ni Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Mẹ́ta ni. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Àbí tó bá di tí. Wọ́n ní kòkòkò làwọn bá di tí. Ẹni tó bá yé kó lọ gbé fá kó lọ máa da àná ń lọ. Àti lọ wọ́n ò ní ká dúró ìtàkùn tó bá ní kéde bọ́wọ̀ tó. Ẹyẹ yọ mí. Ẹyẹ yọ mí. Ẹyẹ yọ mí o. Yorùbá ń lọ àṣìṣe lẹ́yìn lórí. Kí ló máa ń lọ báwọn lè lórí? Free education. Full employment. Full agricultural development. Kò sí ẹ̀kọ́ tó máa wọlé oko pàámọ́. Kò sí ẹ̀kọ́ tó máa wọlé òjò máa ṣe wá léṣe. Àbí tó máa bá àwọn ọmọ ní ìbálòpọ̀ agbára. Ayé ìdájọ́ owó òní sọmọ. Wọ́n ò ní bá yín lò pọ̀ láì jẹ́pẹ́ ìlú ìfẹ́ sí. Ànírúkú ọmọ, ànírúkú bàbá, ànírúkú ìyá, ànírúkú ara ilé, ànírúkú ara oko. Gbogbo wa bá ṣe wà yìí, àjọ máa dé náà lórí ni. Ṣùgbọ́n ní wàá ti ká bá kì í débẹ̀. Ẹ wò ó, tógútógú, tó oògùn, ọmọ àdúgbò wọn fà á. Wọ́n ò jẹ́ ní jámọ̀ kankan lẹ́yìn ìgbà tó bá ṣe tó pẹ̀lú wọn. Pàǹtí ni wọ́n, kí ni wọ́n? Pàǹtí ẹ̀rọ. Kí ni Nàìjíríà? Pàǹtí ẹ̀rọ. Kill Nigeria before Nigeria kills you. Nigeria is killing these people. Ṣètìlí. Nàìjíríà ń pa àwọn èèyàn ẹ̀ pa Nàìjíríà kí Nàìjíríà tó pa yín. Bàbá wa Professor Banji Akintoye àṣẹ tó ń fi dùn òun ni mo sọ fún yín yẹn. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Ìlọ́yà oníbodè àpòyè. Ẹjọ́ kọ́tọ́ ti bá a kúrò ní mo fẹ́ ṣe nǹkan tó wà significant. Ṣé mo tún mọ significant? Mo fẹ́ dárúkọ ìlú bíi mẹ́lọ́kan lẹ́kìtì káwọn United Nations ká lè mọ̀ pé kí n ṣe adó nìkan ló wà mí. Ẹjọ́ ìlú tí bá gbàgbé ẹran mi létí kò lè dárúkọ gbogbo ìlú Èkìtì mọ́. Ṣé a ṣe tán? Ẹ̀yin àtúnṣe rẹ̀ mí. Ìkẹrẹ. Ní ìsìn wọ́n fi tó ilé tí bá a ṣe lólórí òlàláwọ̀ jagunjagun. Àwọn pé bàbá Akínsọ́lé àwọn olórí gbogbo Yorùbá wọ́n ní àwọn jagunjagun tí wọ́n ń sọ̀rọ̀ fún wa náà. Gbogbo wọn lè sọ lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ ohùn Sunday. Abẹ́rí face to face. Ẹ jẹ́ ká lọ pàdé wọn ní Fájuyì. Share broadcasting, Koiki Media bringing the world closer to your doorstep. Abẹ́lọ pàdé ti Sunday Adéyẹmọ Ìgbòho ní Fájuyì báyìí.
Emma Share Broadcasting, Koiki Media bringing the world closer to your doorstep. Today being the 5th of June 2021. Chief Sunday Adeyemo Igboho live now. Emma Share, Emma Share. Emma Share Broadcasting, Koiki Media is live here. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Today being the 5th of June 2021. Abẹ́lọ pàdé bàbá wa Chief Sunday Adeyemo Igboho at park tó wà ní Ayáde àbíkílẹ̀ Fájuyì park. So ibẹ̀ ni à ń lọ báyìí. Yes. Ojúmọ̀ṣẹ́ la wà bá. Wọ́n ti fẹ́ gbá fún ìjábọ̀. Ojúmọ̀ṣẹ́ la wà bá. Ó yá jókòó. Ó wà ń bẹ̀. Emma Share Broadcasting. As you can see, millions of people on the streets of Ekiti standing to welcome our father, the Chief Sunday Adeyemo Igboho. Koiki Media bringing the world closer to your doorstep. Gẹ́gẹ́ bí ẹ ti rí Yorùbá Nation flag òun là ń fly yìí. We are flying the flag. Koiki Media is here. Live now in Ekiti State Mega Rally. Yorùbá Nation not going back. Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media is live here. Koiki Media bringing the world closer to your doorstep. As you can see, millions of people on the streets of Ekiti. One fellow welcome Baba wa Chief Sunday Adeyemo Igboho. Koiki Media is broadcasting this live now. Today being the 5th of June 2021. No more Nigeria. Nigeria is dead. Nigeria ti kú. Àti sí Nigeria. Yorùbá Nation no going back.
We are not joking. A ò ṣeré, a ò ṣerú mọ́. Òmìnira ara wa la fẹ́. A ò ṣerú Fúlàní mọ́. Millions of people on the streets of Ekiti going to welcome our father, Chief Sunday Adeyemo Igboho Oòṣà. Yoruba nation no going back. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 5th of June 2021. We are here, Yoruba Nation no going back. Yoruba Nation no going back. Yoruba Nation no going back. Ẹ má gbàgbé láti tune in sí First Odùduwà radio station tí a máa transmit ní alẹ́ ọ̀la by 9 p.m. 98.90 ní radio frequency. First Odùduwà radio will be transmitting tomorrow night. Koiki Media bringing the world closer to your doorsteps. No going back. No going back. No going back. No election for 2023. There's no election. Gómìnà kaná Iléyá Iléyá o ọmọ Oòduà Iléyá. Koiki Media bringing the world closer to your doorsteps. Yoruba Nation now. Yoruba Nation no going back. No going back. Yes, end location 9 to save lives. End location 9 to save lives. Ilé ti yá. Odùduwà nation has come to stay. No going back. No going back. As you can see. Yoruba nation now. Ilé ti yá gẹ́gẹ́ bí ẹ ti rí bí àwọn ọlọ́kadà náà ṣe ń ti display. They are displaying what they have. They are displaying what they know. Ọkọ̀ Fúlàní is here. It is massive. It is massive here. We have millions of people on streets. End blood sucking. Nigerian government is a scam. Location 419 is there. A ò ṣerú mọ́ òmìnira ara wa la fẹ́. Yoruba nation no going back. Forward ever. Forward ever. No going back. No going back. Forward ever. It is massive. It is massive. Yoruba nation now. No going back. Yoruba nation no going back. Millions of people on the streets of Ekiti to witness the great occasion of Odùduwà nation mega rally. A ò ṣerú. Àwọn ọlọ́pàá everyone are here to witness the great occasion. Nothing can stop the existing of Yoruba nation, Kosi. Once again, Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 5th of June 2021. No going back. Ẹ máa share broadcasting. Yoruba nation now.
Yoruba Nation now. Yoruba Nation now. Yoruba Nation no going back. Matthew, wájú ẹ̀. Ó wà wájú ẹ̀ Matthew. Gbàgbé.
ìyá wa inú mi dùn gidigidi pé ẹ bá wa sọ̀rọ̀ tó ẹ̀ tó wá jẹ́ pé láti Ọ̀ṣun lẹ ti wá síbí inú mi rí dùn gan lágbára Ọlọ́run ẹ̀mí ò ní ságo. Ǹjẹ́ màmá wa kí ni àmọ̀ràn tí ẹ wá ní tó ráwọn kan sì ń bẹ̀rù wọ́n ń fojú pamọ́ wọ́n ń sá pamọ́ pé bóyá wọ́n fẹ́ mú àwọn bóyá àwọn ìjọba wọ́n máa trace àwọn àbí nǹkan kan àmọ̀ràn wo lẹ ní fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti support. Àmọ̀ràn tí mo ní ni wípé gẹ́gẹ́ bá a ṣe wà yìí kò sí ẹnìkankan tó sì máa sọ pé òun bẹ̀rù báyìí torí kí ni kò sí wàhálà bá a ṣe wà yìí àjà àta kò sí kọ́mísì olóòtú kò dẹ̀ sẹ́ni kankan tó ń mọ̀bẹ tó ń májà tó ń pàgò fún eléyìí á túbọ̀ fi ọkàn àwọn ènìyàn wa tí wọ́n ti pẹ̀lú wa á fọwọ́ ọba yìí. Lẹ́yìn yẹn a rí wípé àwọn akẹ́kẹ́ jagunjagun Oòduà ọ̀pátá wọ́n wà pẹ̀lú wa èdèkọ̀ Olùwà ọkọ̀ wa padà àwọn tá a jáde náà ọkọ̀ wa padà àwọn tó wà nílé náà ọkọ̀ wọn lọ ọkọ̀ wọn ti wà àwọn tá a wá á padà wọ nílé lọ sọ fún wọn lójú ẹ jáde ẹ pẹ̀lú wa kò sọ́ọ̀tẹ̀ kan má gbọ́. Ẹ ṣeun ìyá wa ẹ má bínú pé ìbéèrè mi ń pọ̀ torí ẹ̀yin àgbà báyìí náà lẹ lè tọ́ wa sọ́nà ẹ má ṣe adúpẹ́ gidigidi ṣùgbọ́n ìyá wa ẹ̀jẹ̀ mo ní béèrè kékeré mọ́ fẹ́ iná mà ṣùgbọ́n ẹ má kọ́kọ́ sọ orúkọ yín fáwọn èèyàn wa nílé torí ní gbogbo àgbáyé ni wọ́n ti ń wò yín live báyìí so fún ìdí èyí ẹ kọ́kọ́ sọ orúkọ yín ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ni wípé ǹjẹ́ àwọn kan ṣì wà nínú ìjọba Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ọmọ kóòtù òjíire tí wọ́n fi bẹ́ẹ̀ fi ara mọ́ ohun tá à ń ṣe yìí kí ni àmọ̀ràn tẹ́ ní fún wọn àbí ó ti pẹ́ jù fún wọn láti darapọ̀ mọ́ wa. Orúkọ tèmi ìyáàfin Ọ̀dẹ́tóyìnbó ọmọ bíbí gbọ̀ngàn Lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the work closer to your doorsteps. Today being the 5th of June 2021, we are broadcasting live from Ekiti State Mega Rally. Ẹ káàsán bàbá mi. Ẹ káàsán. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa? Orúkọ tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí ni Bàbá Àròmẹ́ta. Bàbá Àròmẹ́ta. Bàbá mi, ǹjẹ́ ẹ lè sọ ohun tí a wá ṣe ní ibí lónìí? Ohun tí a wá ṣe ni wípé a fẹ́ gbara wa lẹ̀lẹ̀ torí pé béèyàn máa ń jẹ oúnjẹ tí ó bá ti súnyàn ìyá bá ń jẹ tì ní so ìdíkà fi wá nìyẹn ká lè bá tìjà wa. Kí lẹ rí nínú pé ká gba ilẹ̀ wa Yorùbá nation? Ní tí mo rí bẹ́ẹ̀ ni wípé nígbà tí nǹkan bá tọ́ sí èèyàn bíi mẹ́ta tí ẹnìkan wá sọ pé òun nìkan ni òun ò dájẹ́ àbẹ́ ìbádùn mi so ó yẹ kéèyàn ó ti kéèyàn ó kọ́ so nígbà fún wa wà nù pé òtútù gẹ́ bí èèyàn bá máa fi téèyàn lọ èèyàn máa fi téèyàn padà sí. Ẹ ṣé bàbá mi, àmọ̀ràn wo lẹ ní fún àwọn tó ń wò wá nílé lóko lọ́nà àti lẹ́yìn odi? Àmọ̀ràn tí mo ní ni pé ká fọwọ́sowọ́pọ̀ ní gbogbo àwa Yorùbá tí a bá ti fi ọwọ́ sowọ́ papọ̀ kò ní sí wàhálà ayé ò ní ṣe kí wọn ò ní rí àwọ̀ tó bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé gan ni bàbá mi, a ó máa rí i bá. Koiki Media bringing the work closer to your doorsteps. Oòduà nation now, no going back. A ò ṣeré mọ́. We are not joking again. Àwọn Àmọ̀tẹ́kùn lẹ́rìn, a ní àwọn Àgbẹ̀kọ̀yà ń bí báyìí. We have the Oòduà Defence Corps also on ground. We have many media houses here. We have the MITV. We have the Crystal TV. We have the Immaculate TV. We have the Shoko Oòduà TV. We have so many media houses. Gẹ́gẹ́ bí ẹ ti rí pé à ń fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu.
afternoon. Koiki Media bringing the work closer to your doorsteps. Today being the 5th of June 2021. Àǹtí mi ǹjẹ́ lè sọ orúkọ yín fún wa? Orúkọ mi ni arábìnrin Kọ́mọláfẹ́ Ọpẹ́yẹmí. Arábìnrin Kọ́mọláfẹ́ Ọpẹ́yẹmí. Gẹ́gẹ́ bí obìnrin, àǹfààní wo ṣé kí n kọ́kọ́ béèrè pé ṣé ẹ fẹ́ ṣe faramọ́ Yorùbá Nation? Mo faramọ́ ìpínlẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Àǹfààní wo lẹ rí nínú pé ká gba Yorùbá Nation wa? Àǹfààní tí mo rí níbẹ̀ ni wípé ojú máa kára wa. Gbogbo àwọn tó dàbí olórí wa tó jẹ́ pé wọn ò ní ìmọ̀tara wọn nìkan ni wọ́n ní. Gbogbo eléyìí ó máa jẹ́ kó dínkù. Á dẹ̀ jẹ́ kí ìlọsíwájú kó bá gbogbo wa. Nítorí pé púpọ̀ nínú àwọn àgbà wa ta nínú òṣèlú, a rí wípé ìmọ̀tara wọn nìkan òun ni wọ́n jà fún wọn kò lo ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ lẹ́yìn. Àmọ̀ràn wo lẹ ní fún àwọn tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí? Àmọ̀ràn tí mo ní fún wọn ni wípé ní gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ tán bá lè fi gbárùkù tì wá láti lè jẹ́ kí ìran yìí kí ó wá sí ìmúṣẹ ni kí wọ́n lò. Ẹ ṣé gan ni màá. Ẹ ṣé o. Koiki Media bringing the work closer to your doorstep. Alẹ́ ìṣẹ́rúgbọ́ Yorùbá Nation lápẹ́ gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, gbogbo lóyè nílẹ̀ Yorùbá, gbogbo akíkanjú ọmọ Yorùbá, gbogbo wọn ti sọ̀rọ̀ sókè, ọmọdé nílẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ sókè, àgbààgbà ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ sókè, ọkùnrin ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ sókè, obìnrin ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ sókè. Lẹ́yìn Yorùbá Nation lápẹ́ a ò fẹ́ orílẹ̀-èdè ìnira mọ́, a ò fẹ́ ìpọ́njú mọ́, a ò fẹ́ ìdààmú mọ́, a ò fẹ́ ìkorò mọ́, káàtìkì àti lónìí a ò fẹ́ mọ́, káwọn ọ̀dọ́ wọn gbé olóṣèpá síṣòro a ò fẹ́ mọ́, káwọn ọ̀dọ́ wọn graduate kọ́mọ ti ṣọ̀kadà a ò fẹ́ mọ́, káàtìkì àti lónìí a ò fẹ́ mọ́, a ò fẹ́ Ẹ máa share broadcasting. Koiki Media is broadcasting live. a ò fẹ́ ìdààmú fún ọmọ Yorùbá, a ò fẹ́ ìkorò fún ọmọ Yorùbá. Bí àwọn Fúlàní ṣe yẹ ní oko tí wọ́n ká àwọn àgbẹ̀ nípa pípa tí wọ́n ṣe ní àwọn ọ̀sẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ tí àtijọ́ àti nínú ọjọ́ ọjọ́ Yorùbá. Ìlú Ọ̀ṣun State ni a máa lọ on the 10th. À ń lọ sí Ọ̀wọ̀ on the 10th. Gbogbo nǹkan pátápátá la fi ní nǹkan àmúyẹ, èdè wa, àṣà wa, ìṣe wa, nǹkan àmúyẹ ni. Fámísì ó wà fún wa. Ìṣègùn ní orúkọ yín lẹ́yìn. Orúkọ mi ní Gbogbo ti sọ̀rọ̀ sókè, a kì í gbà kàkà lọ́wọ́ akitì, a kì í gbẹ̀lé bàbá mi lọ́wọ́ ẹni. Ìyá mẹ́ta, bàbá lọ́jọ́ owó ti sọ̀rọ̀ sókè, a kì í gbà kàkà lọ́wọ́ akitì, a kì í gbẹ̀lé bàbá mi lọ́wọ́ ẹni. Pẹ́pẹ́sẹ́, káàdì àdúgbò ti sọ̀rọ̀ sókè, pé a kì í gbà kàkà lọ́wọ́ akitì. Ẹ máa share broadcasting. Koiki Media bringing the work closer to your doorstep. Yorùbá Nation now.
a ò ní lajú wa sílẹ̀ kí fúlà tó fẹ́ promoter wá nílẹ̀ Yorùbá a ò ní lajú wa sílẹ̀ káńsọ́ wọn promoter wá nílẹ̀ Yorùbá kí wọ́n máa fọwọ́ bí ẹni para kí wọ́n máa jẹ́ àwọn ìyára tó dúró pé kí wọ́n máa jẹ́ àwọn bàbá wa dúró pé kí wọ́n máa tọrọ lọ́sọ̀rọ̀ lórí wa adé ti pẹ́ a ò ti sàmọ́ a ò ṣe nígbà nílẹ̀ Yorùbá a ò ti yàgbọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo akíkanjú ọmọ ìdúrà gbogbo ìgbìmọ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbìmọ̀ akọ̀ àná ìsìyàmọ́ akọ̀ àná ìsọ̀rúbọ́ ká ṣiṣẹ́ pé orí sábà gbogbo òru akọ̀ àná ìfẹ́ títí àjọ máa parí àgbẹ̀ nínú ọpẹ́ ní ọmọ akẹ́kọ̀ọ́ àwọn àgbẹ̀ Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 5th of June 2021, we are broadcasting to you live from Ekiti, Ado Ekiti here for the Ekiti State Mega Rally. Gẹ́gẹ́ bí ẹ ti rí pé there are millions of people on the street.
máa share broadcast yìí. Lo vale eso. Power bank fún mi. Ilé náà máa ń yá ìfẹ́ ìkúsì díẹ̀. Ilé máa ń ilé máa. Yes.
Iléyá Iléyá Odùduwà Iléyá 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 Odùduwà Iléyá tí a kò bá má bí àbíyá ṣe bẹ́ẹ̀ ní káfíńtà tí wọ́n jẹ́ pẹ̀lú ẹgbẹ́ ìṣẹ̀ṣe tí òṣìṣẹ́ bá ṣiṣẹ́ fún ẹni lọ́wọ́ àgbègbè òní a ò fẹ́ ìlera a ò fẹ́ ìtọ́jú a ò fẹ́ ìdààmú a ò fẹ́ ìkorò fún ọba Yorùbá àti àlàáfíà bí ilẹ̀ Yorùbá àti ìlọsíwájú fún ọba Yorùbá àti ìfẹ́gà bí ilẹ̀ Yorùbá ilẹ̀ tó ṣètò àlàfo fún omi ni a ò mọ́jú Fúlàní tó ló fọwọ́ wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí ó kò sáájú inú ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àgùntàn tí ó ti lè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àgùntàn tí ó ti ṣe lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àgùntàn tí ó ti ṣe lọ́wọ́
ló ti gbà nígbà tí aṣáájú bá wọn ní pẹ́kẹ́ kúrò lóko ẹrú ọ̀dún ní àsìkò yìí gbogbo ẹ̀yin alágbára Èkìtì o gbogbo ẹ̀yin gúndọ̀ọ̀sì Èkìtì o gbogbo ẹ̀yin àgbàlagbà tó ti dé gbogbo àti àtijọ́ kan tó lọ yí papọ̀ ẹ̀yin dà ẹ̀rí gbogbo pátápátá kan fẹ́ràn yìí o wọ́n mọ̀ wá kọ́wọ́ fún yín ṣé ẹ lọ́wọ́ yìí ẹ bá ti ta wọ́ yìí ẹ gbọ́wọ́ kú yìí o ẹ ní gbọ́wọ́ kú tọmọtọmọ o Yorùbá nation kò ṣe ẹgbẹ́ òṣèlú o kò sẹ́ni tí à ń gbọ́ owó lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tó fún wa lọ́wọ́ oníkálukú ló bá jà fún òmìnira ara ẹ̀ ló bá jà fún ara ẹ̀ ló bá jà fún ọmọ ẹ̀ ló bá jà fún àwọn ẹ̀rọ ọmọ ọ̀rọ̀. ọmọ ẹ̀ tó wà lẹ́yìn láti máa ṣe irú fúnra ẹ̀ bá jẹ́ gúrùpù àtẹ́gbẹ̀rẹ̀ gúrùpù àtẹ́gbẹ̀rẹ̀ àwọn ìyẹn sọ pé mo ti bọ́ lọ́wọ́ amúnisìn mo ti bọ́ lọ́wọ́ àwọn amúnisìn àwọn tí ò fẹ́ ká sórí mi tó àti bọ́ Yorùbá nation. Gbogbo àwọn ọmọ sínétọ̀ ìwọ ni wọ́n wà lẹ́nu. Gbogbo àwọn ọmọ kọ́ńtẹ́lọ̀ lọ́tẹ̀ ìwọ ni wọ́n wà lẹ́nu. Wọ́n ti kọ́ wọn sáwọn. Gbogbo àwọn báàbò ìwọ ni wọ́n kọ́ wọn sí. Bẹ́ẹ̀ ni ọdún tó lè sọ pé kí gbogbo tó ti wá fún un. Sọ́jà ni òun bá pẹ̀lú èdè Yorùbá ni. Ìwọ tó bá jẹ́ ọlọ́pàá pẹ̀lú ráì tó bá gbé kúrò nígbà ọlọ́pàá Yorùbá ni. Yorùbá